Ẹ káàárọ̀ gbogbo ilé o, mo kí gbogbo ọmọ káàárọ̀ òjìrè. Mo kàn fẹ́ fi ọ̀rọ̀ kékeré yìí, nǹkan kékeré tí mo rí níbà mo fẹ́ fi hàn wá ni o. Mo fẹ́ fi hàn wá, mo fẹ́ kó yé wa pé ara ta yẹn sọ pé ká pèsè ìdáàbòbò fúnra wa, òun gangan mo ń gbé wá síbí báyìí. Ọmọ wa fẹ́ fi hàn wá yìí. Ṣé rí àwòrán tí máa fi hàn? Nǹkan tí wọ́n pè ní Ebonyi State ní ìlú àwọn Igbo, Ebonyi State. Àwọn tí wọ́n pèsè ìdáàbòbò fúnra wọn, àwọn ni wọ́n mú àwọn Fúlàní tí wọ́n gbé ajá wọ àdúgbò wọn. Wọ́n gbé ajá wọnú abúlé wọn ni o, àbílù wọn ni o, ní south east. Wọ́n mú àwọn Fúlàní. Ṣé àwọn pẹ́tẹ́ tẹ́lẹ̀ màálù ló ń dà? Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó ajá káàkiri. Tí wọ́n fi ajá yẹn ṣe gan kò wá yé wa. Ẹ rí wọn nínú igbó. Wọ́n rí wọn nínú igbó. Nínú fídíò yẹn máa rí nísìnyí, wọ́n rí wọn nínú igbó. Kí n tó tẹ̀síwájú, ṣe rí gbogbo tó wà ní ẹ̀yìn mi tẹ̀ ń rí yìí, gbogbo àwọn nǹkan ọrọ̀ àti lùmọ́nì tó wà nínú ilẹ̀ wa, òun lẹ̀ ń rí lẹ́yìn mi. Ní gbogbo ìgbà mo máa fi sínú ètò, mo máa fi sọ̀rọ̀, mo máa fi ṣe àpẹẹrẹ tí a nílò, àǹfààní tí a ní nínú ilẹ̀ wa. Nígbà tá a bá gba òmìnira, gbogbo àwọn nǹkan tẹ́rí tó wà lẹ́yìn mi ó wà nínú ilẹ̀ wa. A lè pèsè iṣẹ́ fáwọn èèyàn wa. Bitumen nísìnyí, ṣé mọ̀ pé ìjọba burúkú yìí wọ́n import bitumen. Mo máa sọ̀rọ̀ lórí ẹ̀, mo máa ṣe fídíò lórí ìyẹn náà láìpẹ́ yìí. Wọ́n import bitumen wọlé ni. Wọ́n sì ṣe lọ́dún tó kọjá yìí. Mo dẹ̀ máa sọ̀rọ̀ lórí ìyẹn náà. Àmọ́ mo kàn fẹ́ kí a wo eléyìí ni. Ó ṣe pàtàkì kí a pèsè ìdáàbòbò. Ìdáàbòbò ní kókó. Tá bá mọ ẹni tó ń wọlé, ẹni tó ń lọ, a lè yanjú ní tó wà nílẹ̀ yìí. Àwa gan lára ti bẹ̀rẹ̀ sí ní pèsè ìdáàbòbò fún wa. Tẹ́lẹ̀ a mọ̀ pé àwọn tó wà níbẹ̀, àwọn amúnisìn, ìjọba amúnisìn wọn ní pèsè ìdáàbòbò fún wa. Ṣé ọ̀nà mi yé yín? Ẹ rí bọ́n ṣe ń bára wọn jà. Arẹ́gbẹ́ṣọlá wọ́n ti sọ pé ìyẹn náà di owó, pé àwọn Alágbẹ́ṣọlá ń sọ oríṣiríṣi sí Tinubu, tí wọ́n ń takora wọn. Àwa ẹ jẹ́ ká kọjú síbi táwa ń lọ, òmìnira làwa fẹ́ gbà. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ ṣeun. Give chairman o. Oya, guy go up. Ṣẹ́rí. Go. Ṣẹ́rí gbogbo ajá tí wọ́n kó, àwọn Fúlàní wọn kó ẹran mọ́ sí wọn, ajá ló ń kó kiri. Ṣẹ́rí. Oya. Kí ló fẹ́ fa àwọn ajá yẹn ṣe? Kí wọ́n kó wọn lọ ṣe nínú igbó? You no go to the fight come here, na you go see. Oya. Ṣẹ́rí. Kí ló fi àwọn ajá yẹn ṣe? Ṣẹ́rí. Ṣẹ́rí náà. Ọmọnugbo wọn náà. Ṣẹ́rí náà. Ẹ̀rí àwọn ajá. So wọn ọ̀dà ẹran mọ́ sìn. Ajá lọ tí wọ́n kó, kí náà fi àwọn ajá yẹn ṣe ẹja wádìí o. Ǹjẹ́ ẹjọ́ tó bá dẹ̀ ti mọ̀ pé ẹjọ́ kí náà fi àwọn ṣẹ́rí, kí náà fi àwọn ajá yìí ṣe ẹja wádìí? Kí ni wọ́n ń fi àwọn ajá yìí ṣe? Ṣé kìí ṣe pé wọ́n ń lò wọ́n láti lọ fi mọ ohun tó wà nínú ẹ̀, kán kọjú ẹ̀ sáwọn èèyàn, kan bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn, kan gé wọn jẹ, kan ṣe wọ́n léṣe àbí báwo, kò yé mi. Ẹ jẹ́ ká wádìí. Àwọn arábí wọn jẹ́ kán dúró nígbà tí wọ́n rí wọn nínú igbó wọn ni o, wọ́n lé wọn jáde. Ara ń ta ṣe ń sọ pé ká ṣe ètò ìdáàbòbò nílé ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ìpínlẹ̀ wa báyìí. Fún àwọn tí wọ́n bá ti mọ̀, ní ìpínlẹ̀ mẹ́jọ ta ní nílẹ̀ wa, ìyẹn Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Èkó, Kwara, Kogi, mẹ́jẹ̀jọ yẹn. Ìpínlẹ̀ mẹ́fà nínú wọn yàtọ̀ sí Èkó àti Ògùn, wọ́n ní gold nínú ilẹ̀ wọn. Ní ìfẹ́ fi kún ọ̀rọ̀ tó ṣe pàtàkì, bitumen ó wà l'Ékòó, bitumen wà ní Ògùn, bitumen wà ní Oǹdó. Kódà tòǹdó yẹn ló ṣe ìkejì tó pọ̀ gan ní gbogbo àgbáyé. Ìyẹn ẹ̀dá náà fi ń ṣe títì, náà fi ń ṣe oríṣiríṣi ọ̀nà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àmọ́ àwọn ìjọba wa wọ́n lọ sanwó láti lọ ra bitumen yẹn wọlé, wọ́n dẹ̀ ń fìyà jẹ wa. Ó yẹ kó jẹ́ pé iṣẹ́ yẹn àwa máa ṣe, kò yẹ kó jẹ́ títí wa, ó yẹ kó máa dán mọ́rán ni. Máa tún mẹ́nu bà yẹn náà, a máa sọ̀rọ̀ lórí. Àmọ́ jẹ́ ká máa wo ètò yìí lọ. A fẹ́ wádìí kí ni díẹ̀ tí àwọn Fúlàní wọ́n ti wá gbé
ajá ló ń gbé kiri sìn kí ni díẹ̀ ẹ jẹ́ àwádìí o ìdáàbòbò ní kókó. Gíga rọ 400. Ṣẹ́rí Ebonyi state ni o wọ́n ń lé wọn. Ṣẹ́rí Mẹ́kùnrin sí wàhálà o. Ṣẹ́rí Dẹ́gọ́ climb motor. Ṣẹ́rí mo kàn fẹ́ ká rí ni o ó yé wa. Guy, come back here. Ṣẹ́rí kí ni wọ́n fi ìrìnàṣẹ́ bọ̀ owó wá ní fúnra mi yé ya. Oya, Mẹ́kùnrin dey climb now. Ṣẹ́rí kí ni díẹ̀ Guys, where they go? tí wọ́n ń kó ajá káàkiri sọ pé màálù ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajá ló ń kó káàkiri sí ẹ jẹ́ àwádìí o. Comes. ọmọ No let us káàró escape òjìrì from that ìjà place. àwádìí o òmìnira ṣe kókó o. Junior, Sonido. ìdáàbòbò ẹni kókó Tálá kí a tó nínú ní- ọ̀nà àmàkọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí ìdáàbòbò Ọ̀gá, enter motor, say, Odo, come on, enter motor. ilẹ̀ lérí You are crazy? ṣẹ́rin Because we never take slap. Ebonyi ni Come on, climb motor, make you come on Ebonyi here. ṣẹ́rin wọ́n gbé wọn ọ́n dá wọn padà sínú tírélà wọn ni ẹni pé wọ́n mú bùdá níbẹ̀ ọ́n lé wọn ní pé wá ẹ̀ ń lọ ni Ọ̀gá, bàtà lè tí ìbọn ya káwọ́ sókè ṣẹ́rin Hall and you who are fair, but ṣẹ́rin I don't have. ṣẹ́rin ṣẹ́rí ṣẹ́tìrí ẹ wo gbogbo ajá tán kó dání gbogbo ajá tán kó dání Oh tí yeah, wọ́n ti kúrò lórí ẹran dídà sí ajá náà wá kó fún wọn kí wọ́n fẹ́ fa àwọn ajá yẹn ṣe ẹjá wádìí ẹ̀yìn ọmọ ẹjá wádìí o kí wọ́n fẹ́ fi àwọn ajá yẹn ṣe lẹ́ẹ̀kan sí. Now see this one o. ṣẹ́rí kí wọ́n fẹ́ fi àwọn ajá yẹn ṣe Leave am now. ṣẹ́rí Where by your nepo? ṣẹ́rí ṣẹ́tìrí ṣẹ́tìrí bẹ́ẹ̀ yẹn kí wọ́n fẹ́ fi àwọn ajá yẹn ṣe ìbéèrè tó yẹ káwa máa béèrè nìyẹn o ìbéèrè tó yẹ káwa máa béèrè ẹ jẹ́ bá a máa pín ètò yẹn bá ṣe ń rí máa pín lórí Citizen AY lórí Oduduwa TV radio ẹ bá a subscribe sí Oduduwa TV radio Citizen AY àtàwọn platform tó kù náà ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì ẹ ṣeun gan ni àtúmọ̀rin bá sọ̀rọ̀ ẹ ṣeun mo kàn ní ká fi eléyìí tó wà létí ni ó ṣe pàtàkì ṣẹ́rí àwọn Fúlàní nìyẹn wọ́n mú wọn ẹ rí i pé wọ́n ń gbé àwọn ará Ebonyi wọ́n sọ fún wọn kan wọ́n wá gbé wọn sí wọ́n ní kán kó sínú mọ́tò náà tán gbé wá pé kán kúrò ní ilẹ̀ wọn kíákíá ara nǹkan tí àǹfààní ìdáàbòbò nìyí o alẹ́ ti mẹ́ni tó ń wọlé ẹni tó ń jáde sọ̀rọ̀ mi yẹn torí náà ní ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ mo rọ gbogbo àwọn ọmọ Yorùbá ká pèsè ìdáàbòbò fúnra wa lórí ilẹ̀ tiwa torí àǹfààní tó wà lẹ́yìn mi tẹ́ ń rí àwọn àlùmọ́ọ́nì tó wà lẹ́yìn mi tẹ́ ń rí òun làwọn ará bíi fẹ́ gbà àwọn àǹfààní tó wà ń bẹ̀ náà fẹ́ gbà àwa dẹ̀ gbọ́dọ̀ dá dúró tí wọ́n mi yẹn a gbọ́dọ̀ dá dúró a gbọ́dọ̀ gba òmìnira yìí ìdáàbòbò ní kókó lórí ibi tá a wà ń ṣe ìdáàbòbò nípínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ nílẹ̀ wa ó ṣe kókó torí àwọn ará bíi ajá náà tún wá gbé wọlé ń sìn mo kàn fẹ́ fi yẹn tó gbogbo wa létí ni tó ẹ ṣeun àárín jù báyìí lọ a tún máa sọ̀rọ̀ bóyá ó ṣeé ṣe tí a bá tún ṣe ìpàdé tá a bá tún gbé ètò wa bóyá n ta máa mẹ́nubà nìyẹn àmọ́ mo kàn kọ́kọ́ fẹ́ lè lẹ́nà ká fi mọ n tó dẹ̀ ń lọ mo mọ̀ bóyá àwọn kan lè ti gbọ́ náà àmọ́ ó ṣe pàtàkì ká sọ̀rọ̀ lórí ẹ̀ àárín jù báyìí lọ a tún máa bá yín sọ̀rọ̀ a tún máa rí yín bá láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni ẹ kú dédé ẹ bá a máa pín ètò bí bá ṣe ń rí lórí Oduduwa TV radio ẹ ṣeun Citizen AY ló ń kí lẹ́ẹ̀kan sí ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.